Hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wò yìí, a kú bó ṣe ń lọ, a kú tẹ́tí sí wa. Ọ̀rọ̀ ránù kan ni wọ́n máa ń sọ fún Elizabeth, Dr. Elizabeth. Wọ́n bá ní kó wá pé kì í ṣe pé bóyá nítorí pé àwa mọ gbogbo trick ẹ o, a mọ gbogbo bó ṣe ń sá káàkiri. Ò bá sá láti ibàyí lọ sí Kútú Wenji, àwọn mọ nǹkan tó yẹ. Wọ́n á sọ pé títorí pé torí àwọn àmọ̀ nǹkan tó fi ìtorí ẹ̀ ń sá. Ìjọ yẹn ó sá lọ, olóhun lóyún ó sá lọ. Ò bá wà láàfin, ò bá má sí láàfin, ò bá wà ń tà. Ìyẹn ò ní pé wọn ò ní ṣe nǹkan tó fẹ́ ṣe. Kán fẹ́ ṣe fún ẹ pé ṣùgbọ́n àwọn ń pè ẹ́ sákìyèsí pé kó wá. Ìbẹ́tà torí a mọ̀ pé wà àti Queen Naomi ẹ lẹ̀pọ̀ ọ̀rẹ́ ni yín kíní kan pé tó bá wá ó ní nǹkan tá fẹ́ sọ fún ẹ, ó dẹ̀ ní nǹkan tá máa ṣe tí ọkàn ẹ máa balẹ̀ pé therefore ṣé Naomi yẹn pé a fẹ́ kó lọ bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ òun àti kábíyèsí tó rà mọ́ pé ìwọ ni next person to them láti lè bá wọn sòótọ́ ọ̀rọ̀. Kó lè sọ fún kábíyèsí àti Naomi pé àwọn olórí ló rán ẹ o pé kí Naomi fi kábíyèsí lẹ̀ kó lè rọgbọ fún ìwọ gan fún kó lè rọgbọ fún ìwọ Dr. Elizabeth pé nítorí pé ìwọ náà ń gbọ́ tiẹ̀ ìwọ náà máa gbọ́ tiẹ̀ tó bá lè sọ fún wọn pé kí Naomi kó divorce Naomi or kí Naomi kó rọra kó kúrò ní ààfin by force by fire. Ìwọ lè retain o. Ìwọ náà wàá get nǹkan tó fẹ́ get ní ààfin wàá dẹ̀ gbádùn. Ajẹ́ wọn yìí ọlọ́sàn gan mà ní tójúkorojú mà ní tí wọ́n ti wá kọjá be careful. Wọ́n ò tiẹ̀ mọ̀ pé ọ̀sán làwọn wà. Tí kẹ́ mọ bó ṣe wà desperate sí. Pé kí Dr. Elizabeth kó lọ jíṣẹ́ fún Queen Naomi àti kábíyèsí pé nǹkan tó ń rán ẹ táwọn olórí rán ẹ nìyẹn o. Therefore gbogbo nǹkan tí ìwọ fẹ́ wàá rí. Torí a ti mọ̀ wípé ṣe ni ìwọ gan pé ìwé tó fi nǹkan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó fi ń gbé kí gbogbo ẹ̀ sá tó ń gbé sá ò. Ò bá lọ sí Kútú Wenji ìyẹn ò ní pé kíní kí ṣe pé àwọn kan ń wù ẹ́ ni o. Lọ́sàn-án gan ni o kì í ṣe pé bóyá nǹkan tá a gbọ́ allegedly ni o kì í ṣe pé bóyá àhesọ ni o nǹkan tá a gbọ́ tán ni wọ́n sọ fún Dr. Elizabeth pé kó lọ jíṣẹ́ fún kábíyèsí láti ṣe yẹn gbogbo nǹkan tó ń fẹ́ láàfin yẹn pé ó máa rí torí wọ́n mọ̀ pé nǹkan tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni òun ni ọ̀rọ̀ Elizabeth. Lọ́ba ní wọ́n ti rán bẹ́ẹ̀ wọ́n wá lérò pé bóyá ṣé Elizabeth ó wá jẹ́ ẹni tí agbọ̀rọ̀dùn àbá ẹni tó máa ń interpret ọ̀rọ̀ sí fún kábíyèsí àbí Naomi wọ́n á dẹ̀ gbọ́rọ̀ sí lẹ́nu. Ẹ rí pé àwọn olórí yìí wọ́n fi ọwọ́ pa idà Ọlọ́run lójú. Wọ́n fẹ́ gbé iná wo ojú Ọlọ́run. Wọ́n dẹ̀ mọ̀ pé ọba tó láyé tó lọ́run òun nìkan ni ẹni tó lè pa òun ló lè tú òun ló lè dì òun ló lè pa òun ló lè ṣe everything. Bá ní kó lọ jíṣẹ́ kí Elizabeth so àwọn lọ́lọ́run tó fún Elizabeth ní ọmọ bíbí. Elizabeth á lè bí ọmọ ẹ̀ lágbára Kristi Jésù lágbára Ọlọ́run alààyè pẹ̀lú agbára inú kan tí ò fi bá wọn sọ pé òun fẹ́ bá wọn lọ́wọ́ nínú ìkà tí ò fi bá wọn lọ́wọ́ nínú ọ̀tẹ̀ tó fi bá wọn lọ́wọ́ nu iṣẹ́ Ọlọ́run tó wọ́n sọ pé àwọn fẹ́ iṣẹ́ tọ́lọ́run ti dá dáradára tó fi bá wọn lọ́wọ́ kóun fẹ́ bàjẹ́. Elizabeth
a ti gbọ́ o ọ̀nà ràn ẹ́ níṣẹ́ ẹrú ọmọ ló mo mọ̀ pé wàá fọmọ jẹ kó yá tètè mọ bó ṣe máa bẹ̀rẹ̀ àdúrà gidi gan mo mọ̀ pé òun gbà o lọ sọ fún àwọn èèyàn bí èèyàn àwọn ẹni bí ẹni àwọn tán lè rescue ẹ tó rọ wà láàrin kìnìún àti àkekèé àti paámọ́lẹ̀ ní ààfin yẹn ṣé o mọ̀ pé Queen Naomi spirit ẹ̀ strong gidi gan ó strong tó jẹ́ pé wọ́n tì kò wò ó ni wọ́n lé ló wọ́n bá Naomi ni oh my God wọ́n gbé iná wojú ẹ̀ ọlọ́run dẹ̀ ó bomi pa iná wọn ní kẹ́ẹ̀nì nọ́ba ni kí ìwọ Elizabeth kó lọ́ọ́ máa jẹ́ iṣẹ́ ọlọ́run níjẹ́ ò jẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ ni àṣírí tú náà ni òun la ṣe gbọ́ kò sí ohun ìjà olóró kan tán lè ṣe sí ẹ tó máa pa ẹ́ lára Dr. Elizabeth wàá rúure wàá sọ̀re wọ́n bí ẹni ó di dandan wàá dẹ̀ bí èèyàn lágbára ẹ̀jẹ̀ Jésù lágbára ìkúnlẹ̀ àbí ẹ mọ́ lágbára àwọn òbí tó bí ẹ wọ́n bí ẹ sáyé ó di dandan wàá bí tiẹ̀ tógo bá ń jẹ́ ti Jésù Kristi lókè ẹ rí gbogbo ibi tó ń dì sí ṣe lọ́lọ́run dẹ̀ ń tu dàrú tó ń tu tó ń ja jálajàla to God be that glory torí tọ́wọ̀n bá sọ tọ́wọ̀n bá rò tọ́wọ̀n bá dẹ̀ plan ẹ̀ ní gbọ́ pẹ̀lú bọ́n ṣe ń plan ẹ̀ tó ń ṣe ọlọ́run dẹ̀ ń ba gbogbo iṣẹ́ ọwọ́ wọn jẹ́ to God be that glory ọlọ́run dẹ̀ máa continue máa ba iṣẹ́ àwọn òṣìkàṣìkà ọlọ́run dẹ̀ máa continue máa ba tiwọn jẹ́ can you imagine wọn lè ṣí Naomi kúrò ní ipò ẹ̀ torí wọ́n wá bá ní position ẹ̀ àdàbí tó wá pé kábíyèsí ó ti fẹ́ Ashley níyàwó àdàbí tó wá pé Naomi fi ọkọ sílẹ̀ tó wá gba ọkọ Ashley nìkan náà lè mú gbogbo èrò búburú wọn tó lè ṣẹ o àdàbí tó bá pé kábíyèsí ó ti fẹ́ Ashley síbẹ̀ àbó ti fẹ́ Mariam síbẹ̀ àbí gbogbo àwọn olórí tó wọ́n ń rèkì ní ààfin tó ń ṣe bí ìpè Olódùmarè ni wọ́n tó ń ṣe bí ìpè Ọlọ́run ọba ni wọ́n ẹ̀rín wọn dẹ̀ pa mí wọ́n lá ṣí wèrè ló sọ pé kò sí Ọlọ́run níbo lẹ fi tọ́ Ọlọ́run sí ó mà ṣe o tógo bá ń jẹ́ ti Jésù Kristi lókè Ọlọ́run á dìde tagbáragbára á dìde togun-togun á dìde tìjàtìjà á gbé ìwọ Elizabeth àti Queen Naomi á gbé yín níjà ọ̀run á gbọ́ ayé á mọ̀ pé ẹ̀sìn Ọlọ́run lódodo ẹ ṣáà máa kígbe pé Ọlọ́run ó nìkan ṣoṣo ní ọba adánimágbàgbé òun ni ẹni tó ń gbéni níjà kẹ́rù òbò níjà òun ni ajáde nílé má tàn nílé òun lọ́lọ́run mi òun ni Ọlọ́run ìyanu tó ń jẹ́ ìyanu òun ló dẹ̀ ń jẹ́ àfẹ̀mí I am that I am that is our God Almighty ẹ tẹ̀síwájú kẹ́ máa pe Ọlọ́run ojú ò lè ti aládùúrà tójú bá ń ti gbogbo èèyàn ojú ò gbọdọ̀ ti aládùúrà lágbára Kristi Jésù wọ́n náà sọ bẹ́ẹ̀ àwọn òde gbàgbọ́ a lè gbàgbọ́ because wọ́n ń ṣe Ọlọ́run ìlérí wọn ò gbọdọ̀ ṣẹ lórí Naomi kò gbọdọ̀ ṣẹ lórí kábíyèsí kò ní ṣẹ lórí àwọn ọmọ kábíyèsí kò dẹ̀ ń ṣẹ lórí Elizabeth lágbára ẹ̀jẹ̀ Jésù wàá rúure wàá sọ̀re ẹni tó bá ní kó má rúure tó ní sọ̀rọ̀ ó ní òní ṣojú ẹ̀ nǹkan rí Elizabeth láàfin yẹn kò ní ṣojú ẹ̀ lágbára Kristi Jésù Olúwa wa kọ́ntínù kẹ́ máa gbàdúrà torí ojú ò lè ti aládùúrà ṣáárí gbogbo àdúrà tá à ń gbà àjọ ni o ẹ̀yin máa kó aládùúrà yìí máa kó àjọ ni o Ọlọ́run ó ń bá yín dẹ́pọ́sìtì ó ń bá yín páàkì ẹ̀jọ̀ wọ́n lè ti Ọlọ́run wúwo láti gbọ́ bẹ́ẹ̀ náà ni etí ẹ̀ òdì láti máa ṣe tiwa láṣẹ pé ó tó ti wá di bẹ́ẹ̀
tẹ́ ẹ máa rán yàn níṣẹ́ Sátánì pé kó lọ pé ẹ̀yin lẹ lágbára. Ẹ ti gbàgbé Ọlọ́run. Jésù ló lágbára àti ògo. Ẹ̀yin èèyàn mi, nǹkan tá a gbọ́ nìyẹn. Allegedly ni. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ ẹ bá wa subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Etí tẹ́ fi ń gbọ́ wa nídìí o. Agbára Kristi. A tún máa wá ìdí àwọn tó kù. A tún máa fi sí etí ìgbọ́ wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Bye.